Ọ̀rúnmìlà mi o. Ìrìnlá tó dúró sí ìlà oṣù ẹni kékeré dẹni ńlá ìlà ńlá ní ọ̀tẹ̀ ẹnìkan ò lè tẹ̀ka oyin ní ẹtí gbogbo adúláwọ̀ ńlá ó funfun nẹgẹnẹgẹ bí àlà òjàre. Ọ̀rúnmìlà mi o. Ẹ fún mi lẹ́gbẹ̀ẹ́ wá gbòdògbò kí n róhun kó yẹ gan gbèrú kú sáré wá fún àárọ̀ abùfọ̀sán abùfún alẹ́ tí sọmọ ọ̀kẹ́yìn wọn léńjẹ bọ́lá ó ní kí wọ́n máa mú ṣe. Alẹ́ nìkan níbẹ̀ lẹ́yìn tí ń túbọ̀ òwúrọ̀ mi rèé o alẹ́ ni mo ń tọrọ bí alẹ́ mi bá sùn máa kúkú sọpẹ́ ó ń pé òwúrọ̀ mi rèé o alẹ́ mo ń tọrọ òwúrọ̀ mi rèé o alẹ́ mo ń tọrọ bálẹ̀ mi bá sùn máa sọpẹ́ èyí ni mo fi ń kí gbogbo yín ìbá ṣe àárọ̀ ìbá ṣe ọ̀sán ìbá ṣe àṣálẹ́lẹ̀ yìí bá wà èyí ni mo fi ń kí yín káàbọ̀ sórí ètò wa Ifá Episteme ìbà olódùmarè ọba àjíkí ọba àjíyìn ọba tẹnilẹ́gẹ́ foríṣàpèjì ìbà Ọ̀rúnmìlà àjànà ẹjọgún lóde ọ̀run asọ̀rọ̀dayọ̀ ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe ìbà gbogbo òrìṣà pátápátá ní porogodo ìbà ọ̀ṣọ́ ìbàjẹ́ ìbà ọ̀nà ọkùnrin ìbà ẹni obìnrin ifá ní ọgbàrá ńlá ní yabì sí poroko dífáfúbà tí sàkóbí Elédùmarè gbogbo èrò sọpẹ ẹ jẹ́ ká máa rìbá ká tó ṣàwo gbogbo èrò sọpẹ Fátòsìn Akífákàndodo mo dé wẹ́rẹ́ bí èjì alẹ́ mo dé wàrà bí èjì òwúrọ̀ mo dé pápápá bí èjì ìyálẹ̀ta ẹ ti mọ̀ pé bí ò bá nídìí obìnrin kan kì í jẹ́ kúmólú bí ò bá sì nídìí ànírí jọ́ọ̀nù nídìí ìkọ̀sẹ̀ Ifá ohun tó tún gbé mi wá sórí ètò lénìí kókó ọ̀rọ̀ mẹ́ta la fẹ́ gbé yẹ̀wò mẹ́ta lọ́kan la fi ṣe lónìí ta lọ̀sọ́yìn irú ẹ̀dá o ni ọ̀sọ́yìn jẹ́ ìyẹn ni kókó kìíní kókó kejì ọ̀sọ́yìn àti Ọ̀rúnmìlà irú àjọṣepọ̀ wo ló wà ní àárín wọn nígbà tó wà nílé ayé irú àjọṣepọ̀ wo ló wà láàrin wọn kókó eléyìí tó ṣe ìkẹta òun ni ta ló rọ́pò Ọ̀rúnmìlà ta ló rọ́pò ọ̀sọ́yìn báwo ni àwọn tó rọ́pò wọn yìí báwo ni àjọṣepọ̀ wọn bó ṣe rí ní irú àkókò tí a wà yìí gbogbo ẹ̀ báyìí ní gbangba yóò dẹkùn tí kedere ó bẹ̀ wò lórí ètò wa ètò yín Ifá Episteme ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan ẹ wò ẹ pọ ọmọ yín ẹ pè àbúrò ẹ pè ẹ̀gbọ́n ẹ bá mi sọ fún wọn pé ètò ti bẹ̀rẹ̀ lónírẹ̀gẹ̀dẹ̀ fíìmù Fátòsìn Akífákàndodo mo fẹ́ lọ pẹ̀rẹ̀kẹ́ dànù káwá kán lọ agbami ètò gangan kí n tó wá lọ ohun tí ẹ máa ṣe fún mi ò pọ̀ rárá ẹ like ẹ bá mi share rẹ̀ ẹ comment lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ yìí ohun tí ò bá yé yín ẹ comment síbẹ̀ níbẹ̀ ni Fátòsìn Akífákàndodo ló ti máa dá yín lóhùn ẹ jẹ́ kí gbogbo èèyàn wò ẹ má ya aládàáni kan wò Fátòsìn Akífákàndodo ẹ wò àjọ gbádùn ara wa lórí ètò lénìí mò ń bọ̀ mi ò tí dé mo fẹ́ lọ pẹ̀rẹ̀kẹ́ dàní. Ọ̀rúnmìlà mi o. Ìrìnlá tó dúró sí ìlà oṣù ẹni kékeré dẹni ńlá ìlà ńlá ní ọ̀tẹ̀ ẹnìkan ò lè tẹ̀ka oyin ní ẹtí gbogbo adúláwọ̀ ńlá ó funfun nẹgẹnẹgẹ bí àlà òjàre. Ọ̀rúnmìlà mi o. Káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ láti ibi tí a ti lọ pẹ̀rẹ̀kẹ́ dà mo lérò pé ẹ ti share ẹ ti like ẹ dẹ̀ ti subscribe sórí YouTube channel wa tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bọ́ sọ́gọ̀gọ̀ ọ̀nà torí ọ̀gọ̀gọ̀ ọ̀nà lálá kí n sọ irú ẹ̀dá wo ni ọ̀sọ́yìn jẹ́ ẹsẹ̀ fà òtúrúpọ̀n sá ó fi yé wa irú ẹ̀dá tí Olódùmarè dá ọ̀sọ́yìn ẹ gbọ́ bí òtúrúpọ̀n sá ṣe wí ó ní oníro tí ro adíwáfọ̀ Ọ̀rúnmìlà Ifá lọ rèé ra ọ̀sọ́yìn lẹ́rú ẹbọ làwọn ni ó máa mú ṣe Ọ̀rúnmìlà ló lọ ra ọ̀sọ́yìn lẹ́rú nígbà tí ó di ọjọ́ kan Ọ̀rúnmìlà dá alábàá ó pa á láṣẹ fún àwọn ẹrú tó kù kí wọ́n gbé ọ̀sọ́yìn lọ sí oko láti lọ roko nígbà tí wọ́n dé oko nǹkan máa ṣẹlẹ̀ lóko àṣẹ gbogbo ewé tí wọ́n ń gé gbogbo igi tí wọ́n ń gé lulẹ̀ ó ya ọ̀sọ́yìn lẹ́nu púpọ̀ pé báwo ni wọ́n ṣe lè máa gé àwọn nǹkan wọ̀nyí lulẹ̀ ló bá fún ọ̀sọ́yìn náà ní àdá ìpèkòrò ó lóun ò mọ̀kò tóun ò bá rò eléyìí ewé ọgbọ́n eléyìí ewé ajé tí a bá pa méjèèjì pọ̀ ó níṣẹ́ tí wọ́n ṣe èyí ṣe àwọn ẹrú tó kù ní kàyéfì wọ́n sá lọ sí ọ̀dọ̀ Ọ̀rúnmìlà bára tèmi àgbọnnìrègún Ọ̀rúnmìlà ní èyí ti rí èyí ti ṣe tí ọ̀sọ́yìn kọ̀ jálẹ̀ tí ò lè roko ní Ọ̀rúnmìlà bá pe ọ̀sọ́yìn lẹ́jọ́ ó tẹ̀lé wọn dóko ń tòótọ́ ló bá ń béè lọ́wọ́ ọ̀sọ́yìn pé èéṣe tí wọ́n ò fi roko láàrin gbogbo àwọn ẹrú tó kù ó ní bàbá kí ni òun yóò ro nínú àwọn oko wọ̀nyí eléyìí ewé ajé ni eléyìí ewé ṣáwóró pépé ni eléyìí ewé ajé ni èé ti rí ewo ni lẹ wá fẹ́ kí n ro dànù nínú gbogbo ẹ̀ lọ́rúnmìlà bá bí léèrè nígbà tó ní eléyìí ewé ajé ewé ọmọ eléyìí ewé ìṣẹ̀pẹ́ agbe kí ló wá dé kí ni a lè fi wọ́n ṣe ọ̀rọ̀ náà pọ̀ díẹ̀ ni Ọ̀rúnmìlà bá gbé Ọ̀sanyìn lọ sí ilé
báyìí ni gbogbo àwọn ènìyàn ṣe mọ irú agbára tí Ọ̀sanyìn ní. Kí ló wá ṣẹlẹ̀ láàrin Ọ̀sanyìn àti Ọ̀rúnmìlà? Ẹ ó gbọ́ lórí kókó kejì. Òtúnúpọ̀sá ló wí bẹ́ẹ̀, ó ní oníro ń tíro díwá fún Ọ̀rúnmìlà, ìbá lọ rèé ra Ọ̀sanyìn lẹ́rù ẹbọ làwọn ní ó ṣe. Oko èsì ń bá máa ro oníro ń tíro ìwé ewé ajé oníro ń tíro. Oko èsì ń bá máa ro oníro ń tíro. Ẹ jẹ́ ká bọ́ sí kókó kejì kẹwàá mọ ohun tó padà ṣẹlẹ̀ láàrin Ọ̀rúnmìlà àti Ọ̀sanyìn. Báwo ni wọ́n ṣe jọ jẹ́ nígbà tí wọ́n ṣe kòǹgẹ́ ara wọn lọ́nà yìí? Onírúurú ifá òun ni ó sọ bí Ọ̀rúnmìlà ṣe ra Ọ̀sanyìn lẹ́rú. Onírúurú ifá òun ló sọ fún wa, ṣùgbọ́n Òtúnúpọ̀sá la máa gbé yẹ̀wò nítorí pé àròjọ mùsùlùkùn rárá. Kí ni kókó kejì? Àjọṣepọ̀ Ọ̀rúnmìlà àti Ọ̀sanyìn la fẹ́ gbé yẹ̀wò lẹ́yìn táwọn méjèèjì mọra wọn, tí Olódùmarè fi wọn mọra wọn lọ́nà kan àbí ọ̀nà mìíràn. Kí ló wá ṣẹlẹ̀ láàrin wọn? Gbogbo ẹ̀ ni n ó tú désàlẹ̀ kòkó lónìí. Ẹ kúkú mọ tèmi bẹ́ẹ̀ pé Fátòsìn Akífákan Òdodo ni mò ń jẹ́. Mò ń bọ̀ ná, mo fẹ́ dá gẹ̀ẹ́mu díẹ̀ mu. Ẹ kú kalẹ̀ níbẹ̀ òun, ẹ ṣé bí ẹ ṣe ń fi ọkàn bá mi bọ̀ lórí ètò. Àjọṣepọ̀ Ọ̀rúnmìlà àti Ọ̀sanyìn ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí. Lẹ́yìn tí Ọ̀rúnmìlà gbé Ọ̀sanyìn délé, wọ́n bẹ̀rẹ̀ àjọṣepọ̀ gẹ́gẹ́ bí Olódùmarè bó ti ṣe fún wọn. Àwọn méjèèjì ṣe àwárí ara wọn. Ọ̀rúnmìlà ni ó jẹ́ baba Ifá, tó túmọ̀ sí pé Ifá ló ń sọ ohun gbogbo tí Ọ̀rúnmìlà bá máa ṣe fún Ọ̀rúnmìlà. Ọ̀sanyìn ní títí ẹ̀, ewé àti egbò ni ẹ̀bùn tí Olódùmarè fún gẹ́gẹ́ bí ẹni oríṣàdá. Kò sí ohun tí kò lè fi ewé àti egbò ṣe. Ọ̀rúnmìlà ó mú Ọ̀sanyìn mọ́ra lóòótọ́, wọ́n bẹ̀rẹ̀ àjọṣepọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní dá èèyàn lẹ̀. Ọ̀rúnmìlà mú Ọ̀sanyìn gẹ́gẹ́ bí ọmọ awo. Bẹ́ẹ̀ ni wọ́n jọ ń ṣe. Wọ́n ṣàwò délé alára, wọ́n ṣàwò délé ajérò, wọ́n ṣàwò délé ọ̀gbun àga, wọ́n ṣàwò lọ sílé ọlọ́fin. Onírúurú àjọṣepọ̀ ni ó jọ wà láàrin wọn. Ṣùgbọ́n òtítọ́ ọbẹ̀ ni pé eré díẹ̀ ìjà púpọ̀ òun ni ó wà láàrin Ọ̀sanyìn àti Ọ̀rúnmìlà, tó fi jẹ́ wípé Ọ̀sanyìn kì í gbà fún Ọ̀rúnmìlà rárá nítorí agbára ewé àti egbò tí ó ní kò ń gbà fún Ọ̀rúnmìlà. Ó máa ń rò lọ́kàn, ó dẹ̀ máa ń wù níwà pé òun ju Ọ̀rúnmìlà lọ ni. Ṣùgbọ́n Ọ̀rúnmìlà ó máa ń ní sùúrù fún Ọ̀sanyìn nítorí pé òtítọ́ ni alákàngbọ́fá, bára pétú báyìí òun náà ló ní ìgbẹ̀yìn. Àwọn méjèèjì bẹ̀rẹ̀ àjọṣepọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Tí àlejò bá tọ̀ wọ́n wá, bí ó bá jẹ́ ewé àtegbò ni wọ́n á fi dá a lóhùn ni wọ́n á dá a lóhùn. Bí ó sì jẹ́ ìlànà Ifá ni wọ́n á dá a lóhùn. Bẹ́ẹ̀ ni ewé wọnú Ifá tí Ifá náà tó wọnú ewé, táwọn méjèèjì tí wọ́n jọ ń ṣe pọ̀. Ṣùgbọ́n ẹ ti mọ̀ pé orí adé méjì kì í gbé inú ààfin kan, tó túmọ̀ sí pé Ọ̀rúnmìlà àti Ọ̀sanyìn wọn ò lè jọ ṣe pẹ́pẹ́pẹ́. Àwọn méjèèjì yapa nígbẹ̀yìn. Ọ̀sanyìn ń dá ṣe titi ẹ̀, Ọ̀rúnmìlà náà dá ṣe titi ẹ̀. Kì í ṣe ìjà, kò síjà láàrin wọn, ṣùgbọ́n wọn kàn gbà fúnra wọn gẹ́gẹ́ bí ọ̀gá àbí ọmọọṣẹ́ ni. Nítorí pé ó hàn kedere pé ẹni oríṣàdá pàtàkì ni Ọ̀rúnmìlà, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òrìṣà wọn ò lè kọ iyán rẹ̀ kéré, ká má tó sọ pé Ọ̀sanyìn. Ṣùgbọ́n ní ọjọ́ kan Ọ̀sanyìn fẹ́ wu ìwà ìbàjẹ́ kan fún Ọ̀rúnmìlà. A rí yẹn nínú ẹsẹ̀ Ifá Ọ̀ṣẹ́lọ̀tún Ọ̀wọ́nrín lósì táwọn babaláwo ń pè ní ọ̀ṣẹ́ oníwọ. Ẹ gbọ́ bí Ọ̀rúnmìlà gbé sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ ní gbọ́ mo ní ìwọ rí bá bọ̀ Ọ̀rúnmìlà ìbá lọ bá Ọ̀sanyìn bá wẹ̀ sọ́dún ẹbọ láwo ni ó ṣe. Ẹ̀rí Ọ̀rúnmìlà rí ló fẹ́ lọ bá Ọ̀sanyìn ṣọdún. Kọ́ Ọ̀rúnmìlà tó ṣe ohunkóhun, gbogbo wa náà la mọ̀ pé yóò kọ́kọ́ béèrè lọ́wọ́ Olódùmarè. Ọ̀sanyìn ti ní orí Ọ̀rúnmìlà sínú pé ṣèbí ó lóun lágbára ni, ṣèbó lóun jù mí lọ ni Ọ̀sanyìn bá ní bí ó bá di ọjọ́ ọdún òun máa fi ìwọ sí inú oúnjẹ tí Ọ̀rúnmìlà tó máa jẹ, tóun máa gbé fún Ọ̀rúnmìlà jẹ. Ọ̀rúnmìlà dẹ̀ ti dáfá, ó ta mọ́rí ó tẹ̀ níbò, ó gboko aláwo lọ. Wọ́n sọ fún Ọ̀rúnmìlà pé kó dáná tiẹ̀ dání tí ó bá máa lọ sí ọ̀dọ̀ Ọ̀sanyìn. Gbogbo àwọn tó bá dẹ̀ máa kó lọ, oúnjẹ rẹ̀ yẹn ni kí gbogbo wọn jẹ, kó má bàa ṣe kúkú òjijì. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Ọ̀rúnmìlà ṣe. Ọjọ́ ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù, wọ́n dé ibi tí Ọ̀sanyìn ti fẹ́ ṣe ọdún. Ọ̀rúnmìlà gbé oúnjẹ rẹ̀ bóde,
gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní jẹ oúnjẹ Ọ̀rúnmìlà. Ó ya Ọ̀sanyìn lẹ́nu pé etí rí ètí ṣe tí wọ Ọ̀rúnmìlà tí ò jẹ oúnjẹ òun. Nígbà tí Ọ̀rúnmìlà máa lanu, ijó ló ń jó, ayọ̀ ló yọ̀. Ó lóhun àtúbọrú, wọn ní a kì í túbọrú aláwọ̀ ẹni láyìn, aláwọ̀ àyìn Ifá ìgbọ́mọ ní ìwọ dífá fún Ọ̀rúnmìlà. Ifá lọ rèé bọ̀ Ọ̀sanyìn bá rẹ̀ sọdún ẹbọ láwo ni ó ṣe. Ǹjẹ́ iyán tó gún sílẹ̀ sùn fọ́nfọ́n, ó sùn fọ́nfọ́n, ọkà tó rò sílẹ̀ sùn fọ́nfọ́n, ó sùn fọ́nfọ́n, ọbẹ̀ tó sè sílẹ̀ sùn fọ́nfọ́n, ó sùn fọ́nfọ́n, ìwọ wọn kàṣà ìsùn mọ́ wọn lápò bí fáwọn ṣe sọnù. So ohun tí Ifá yẹn sọ ń bẹ̀ ó fi hàn wá pé Ọ̀sanyìn ò nífẹ̀ẹ́ Ọ̀rúnmìlà púpọ̀ nítorí pé ó ń rí Ọ̀rúnmìlà gẹ́gẹ́ bí orogún, nítorí pé bí kò bá sí Ọ̀rúnmìlà ń bẹ̀ òun ni gbogbo èèyàn máa sábà gẹ́gẹ́ bí oníwòsàn. Ṣùgbọ́n Olódùmarè ju Ọ̀sanyìn lọ. Gbogbo ìgbà tí wọ́n bá jọ ṣe ìdíje yìí, onírúurú ìdíje ló wáyé, onírúurú ẹsẹ̀ Ifá ló dẹ̀ sọ àjọṣepọ̀ tó wà láàrin Ọ̀rúnmìlà àti Ọ̀sanyìn. Gbogbo ìdíje tó bá dẹ̀ ṣe, Ọ̀rúnmìlà òun ló máa ń tayọ ju Ọ̀sanyìn lọ. Ní kókó, ní lérèfé, ní Ìkádìí, Ọ̀rúnmìlà àti Ọ̀sanyìn àjọṣepọ̀ tó wà láàrin wọn, àjọṣepọ̀ wà ṣùgbọ́n eré díẹ̀ ìjà púpọ̀ ni. Èyí ló fà á tí kúlùkù tó fi dúró ní àyè ara ẹ̀. Ẹ jẹ́ ká wá bọ́ sí kókó kẹta. Kókó kẹta ìyẹn ni mo ti ń sọ fún yín pé àwọn wo ló délédé Ọ̀rúnmìlà, àwọn wo ló délédé Ọ̀sanyìn. Ìyẹn ò ṣe ohun tí a lè gbà bí ẹni gbàgbà ọtí rárá. Gbogbo alámọ̀ pé Ọ̀rúnmìlà, àwọn babaláwo ló ń délédé Ọ̀rúnmìlà torí Ifá ni ẹni ẹ bá rí ẹ máa pè ní baba. Àwọn babaláwo gangan ni baba tí Ọ̀rúnmìlà sọ níbẹ̀. Àwọn babaláwo tó kọ́fá, tó nímọ̀, tó nóye, tó dẹ̀ lẹ́kọ̀ọ́, àwọn ni ó délédé Ọ̀rúnmìlà. Àwọn oníṣègùn tó ń pewé ránṣẹ́ tí wọ́n ń pe gbòdí ẹ̀ pẹ̀lú ẹ̀, àwọn ni wọ́n délédé Ọ̀sanyìn lásìkò tí a wà yìí. Nígbà tí babaláwo tí wọ́n gbọ́kànlé Ifá, oníṣègùn ó gbọ́kànlé ewé àtegbò, ó sì náání Ọ̀sanyìn púpọ̀. Ọ̀sanyìn ni a máa sọ gbogbo ohun tí oníṣègùn bá máa ṣe, tàbí kí oníṣègùn ní obì 16 tàbí gbogbo ohun tí wọ́n lè fi ṣàyẹ̀wò míì láti máa tọ́nà ara wọn. Ṣùgbọ́n Ọ̀sanyìn gangan ni ọlọ́run wọn. Ọ̀sanyìn gangan ni wọ́n fẹ̀yìntì nígbà tí babaláwo fẹ̀yìntì Ifá. Àjọṣepọ̀ ìyàtọ̀ wà láàrin babaláwo àti oníṣègùn, àti ń sọ ìyàtọ̀ náà ni a ti mẹ́nubà díẹ̀díẹ̀ yẹn, tó túmọ̀ sí pé babaláwo kì í ṣe oníṣègùn, oníṣègùn kì í ṣe babaláwo. Ayé máa sọ̀rọ̀ púpọ̀ lórí ta ni babaláwo jẹ́, ṣùgbọ́n kì í ṣe nínú ètò tí à ń ṣe lọ́wọ́ yìí. Ẹ máa rí yẹn láìpẹ́ jọjọ. Fátósìn Akífákàndodo, a ò ní rí jù báyìí lọ. Mo lérò pé ẹ gbádùn ètò tí a mú wá fún yín, ẹ dẹ̀ gbádùn ìdánilẹ́kọ̀ọ́. Àkọ́kọ́ ni a ti sọ̀rọ̀ lórí ẹ̀dá tí Ọ̀sanyìn jẹ́, ìyẹn ni kókó kínní. Báwo ló ṣe jẹ́? A jẹ́ kó yé wa pé òun gangan ni Olódùmarè gbé agbára ewé àtegbò lé lọ́wọ́. Ìyẹn ò túmọ̀ sí pé Ọ̀rúnmìlà ò kì í ṣèwòsàn. Ọ̀rúnmìlà ti ṣèwòsàn dáadáa kí Ọ̀sanyìn tó dé. Nítorí náà bí ẹ bá délé babaláwo, bí ẹ bá rí Ọ̀sanyìn, ẹ tètè bẹ́sẹ̀ yín sọ̀rọ̀, nítorí onírọ́ ni babaláwo bẹ́ẹ̀. Oníṣègùn gbúdọ̀ dúró gẹ́gẹ́ bí oníṣègùn tí babaláwo máa dúró gẹ́gẹ́ bí babaláwo ni. Ẹ má jẹ́ ká mú àmúlùmálà, ẹ má jẹ́ kí a mú sí i. Ìyẹn ò sọ pé àwọn babaláwo kì í léwé àtegbò, babaláwo léwé àtegbò, ṣùgbọ́n ẹ kò gbọdọ̀ bá èèwọ̀ ní ká máa bá Ọ̀sanyìn nílé babaláwo. Ibi tí ẹ bá ti rí, ẹ tètè bá ẹsẹ̀ yín sọ̀rọ̀, nítorí pé olúwa rẹ̀ ó mú òun lòmú, ó dẹ̀ ń da lúrú pọ̀ mọ́ ṣàpá. Nítorí náà a ní rí jù báyìí lọ lórí ètò yín, ètò wa Ifá Episteme. Fátósìn Akífákàndodo ni mò ń jẹ́. Ẹbọra ọmọ tí ń gbórí afẹ́fẹ́ tapá ṣe bí ẹbí tí wọ́n ọjà fàyà lulẹ̀ bí ọmọ oníṣàrà fọtamọdì kógún má jàlú ojúmọ́ ní mọ́ kí ọjà àṣàrà má kọ̀la àfi tí wọ́n bá nà lọ́wọ́. Bí ẹ bá délé ẹ bá ń wí fún wọn pé ọmọ wọn ṣe gudugudu méje, ó ń ṣe yàyà mẹ́fà lẹ́yìn òdì. Ilé òní lé wa, ọ̀nà òní nà wá. Àsìkò kòrónà tá a wà yìí, Olódùmarè yóò bá wa kápá rẹ̀. Gbogbo àwọn ẹbọ tí wọ́n ti rú lọ́tún, tí wọ́n ti rú lósì lórí coronavirus, Olódùmarè á bá wa gbà á sóde ọ̀run. Á tún máa ríra lọ́jọ́ míì. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi, kẹ́ comment, kẹ́ dẹ̀ like, kẹ́ share kí gbogbo èèyàn lè bá rí. Ó dàbọ̀. Babaláwo yàtọ̀ sóníṣègùn, ẹni létí kó gbọ́. Ọlọ́sanyìn kì í ṣe babaláwo, baba ńlá wo kì í ṣẹgbẹ́ orí àdáhùn ṣe àti gbogbo iṣẹ́ tẹ́tú lé nílérò bẹ́ẹ̀. Igbá ní so bí ìgbà, ìgbà yàtọ̀ sí ìgbà, ẹ jẹ́ ká pè lórúkọ kà kó yẹ́dìyẹ. Ẹ̀dùn ọkàn ni mò ń wí lọ́wọ́, ẹ máa bá mi bọ̀ nínú yànnàná ọ̀rọ̀. Babaláwo ni